orúkọ mi ni Àyàntúnjí. Lónìí a máa sọ̀rọ̀ lórí àwọn òwe tá a lè lò níbi ìsọmọlórúkọ. Òwe àkọ́kọ́ tá a máa sọ̀rọ̀ lórí ní òní òun ni ọmọ tuntun ẹnìkan ìrọ́mọ tuntun kó má yọ̀ ọmọ tuntun. Ọmọ tuntun ẹnìkan ìrọ́mọ tuntun kó má yọ̀ ọmọ tuntun. Òwe ẹlẹ́ẹ̀kejì tá a máa ṣiṣẹ́ lórí tọlọ́mọdé òun ni ẹnà ọwọ́ yín sókè àgàn tí ò bímọ rí yóò fẹ̀yìn pọ́nmọ́. Ẹnà ọwọ́ yín sókè, ẹnà ọwọ́ yín sókè àgàn tí ò bímọ rí yóò fẹ̀yìn pọ́nmọ́. Ẹnà ọwọ́ yín sókè. Òwe ẹlẹ́ẹ̀kẹta tá a máa sọ̀rọ̀ lórí ní orí ọlọ́mọ yìí òun ni ọmọ ní kárà lọ́jọ́ àbákú làsọ́dẹ̀gbé. Ọmọ ní kárà, ẹ jẹ́ n sọ sílẹ̀ kan. Ọmọ ní kárà lọ́jọ́ àbákú làsọ́dẹ̀gbé. Ọmọ ní kárà. Orúkọ mi ni Àyàntúnjí. Ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí dáadáa, ẹ subscribe sórí channel yìí because màá ṣì máa upload àwọn fídíò lórí òwe tá a lè lò níbi olókùú, tá a lè lò níbi ìgbéyàwó kankan báńbáńbáńbáń tá a lè lò ní oríṣiríṣi ọ̀nà. So ẹ subscribe kẹ́dẹ̀ on notification so that tí máa upload àwọn videos yìí ẹ lè máa rí directly. Ẹ dẹ̀ share rẹ̀ ní ìsọ̀lẹ̀ kan. God bless you all.